Ọjọ́ kẹjọ oṣù Ẹrẹ́nà òun ni ọjọ́ ìyàsọ́tọ̀ fún ọjọ́ àwọn obìnrin káàkiri àgbáláyé, yálà ibi tí ilẹ̀ ti ń mọ́ tàbí tí ilẹ̀ ti ń ṣú, ní ilẹ̀ adúláwọ̀ tàbí ilẹ̀ aláwọ̀ funfun. Ọmọ ni mí fún àwọn òbí mi, ìyá ni mí fún àwọn ọmọ mi, bẹ́ẹ̀ mo jẹ́ aya fún ọkọ tó fẹ́ mi. Bákan náà olùfọ̀rọ̀lọ̀ ni mí, ìyá ọba ni mí, ìyá àjòyè ni mí. Lónìí à ń ṣayẹyẹ ọjọ́ obìnrin káàkiri àgbáláyé ní ilẹ̀ aláwọ̀ funfun àti ilẹ̀ aláwọ̀ dúdú, nítorí wípé láìsí obìnrin kò sí ayé. Adániwáyé mọ ìdí pàtàkì tó fi dá wa lábo. Bákan náà àṣìṣe ò sí nínú iṣẹ́ rẹ̀. Mo fẹ́ rán ẹ létí lónìí pé bó o ṣe jẹ́ abo kò sọ wípé o ò lè jẹ ohunkóhun. Kò sí ohun tọkùnrin ń ṣe tóbìnrin ò lè ṣe. Bẹ́ẹ̀ ni, nítorí pé látayé ọjọ́ àná ló ti wà síbẹ̀ tí ó sì wà bẹ́ẹ̀ náà ni ó sì wà títí ayé. Gẹ́gẹ́ bí obìnrin èyí tó jẹ́ abilékọ, omidan, tàbí èyí tó ti wà ní ilé ọkọ, tàbí èyí tí ò tiẹ̀ tí ì ní, tàbí èyí tó ti wà ńbẹ̀ tó ti jáde. Mo fẹ́ kó mọ̀ wípé ìgbéyàwó òun kọ́ ló sọ pé o lè ṣe oríire, tàbí òun kọ́. Lónìí pẹ̀lú ìgbéyàwó tàbí láìsí nínú ìgbéyàwó, mo fẹ́ kó mọ̀ wípé Adániwáyé dá ẹ fún ohun pàtàkì láti ṣe nínú ayé, fún ìdí pàtàkì kan. Àṣìṣe ò sí nínú ohun tí Adániwáyé ṣe tó fi dá ẹ lábo. Lónìí mo fẹ́ kó rántí, ṣe ìpinnu, ṣe àwárí ara rẹ. Ìdí wo gan l'Adániwáyé fi dá mi? Ǹjẹ́ akọ ló yẹ kí n jẹ́ ni àbí abo? Adániwáyé ò ṣàṣìṣe, ó dá ẹ lábo torí pé ó mọ̀ pé ọ̀nà tó tọ̀, ọ̀nà tó rìn tó fi dé ibi ògo rẹ ni. Ṣùgbọ́n lónìí ṣàwárí ara rẹ, mọrú ẹ̀dá tó jẹ́, kí ni àwọn ohun tó ṣe pàtàkì tó yẹ kó ṣàwárí nínú ìrìn àjò ayé rẹ gẹ́gẹ́ bí obìnrin, gẹ́gẹ́ bí omidan, gẹ́gẹ́ bí ọ̀dọ́, gẹ́gẹ́ bí obìnrin èyí tó jẹ́ ìyá ọba, tó jẹ́ ìyá àjòyè. Àwa là jẹ́, àwa lè mèrè. Bẹ́ẹ̀ ni, gbogbo obìnrin là jẹ́. Má sọ wípé ṣàjẹ́ ni mí ni, èmi ò kì í ṣàjẹ́, ṣùgbọ́n tẹ́ ẹ bá kúkú pè mí ṣe bí mò ń jẹ́. Adániwáyé ló dá wa bẹ́ẹ̀. Ó ṣe wá lẹ́ṣọ̀ọ́ nínú ọlá, ó ṣe wá lẹ́ṣọ̀ọ́ nínú ohun gbogbo. Ó ṣe wá ní olùfọkàntán, aláàbò lórí àwọn ọmọ, aláàbò ní inú ilé, aláàbò fún orílẹ̀-èdè, aláàbò fún ẹbí, olùfọkàntán nínú ohun gbogbo. Lónìí ṣàwárí ara rẹ gẹ́gẹ́ bí obìnrin. Má jẹ́ kí ohunkóhun fà ọ́ sẹ́yìn láti jẹ́ ohun tí Adániwáyé fẹ́ kó jẹ́. Má jẹ́ kí ohunkóhun sọ fún ẹ wípé o kò lè ṣe é. Má jẹ́ kí ẹnikẹ́ni sọ fún ẹ wípé torí pé ò sí nínú ìgbéyàwó òun ló ṣe lè ṣe rere. Má jẹ́ kí ẹnikẹ́ni sọ fún ẹ wípé torí pé o wà nínú ìgbéyàwó o gbọ́dọ̀ jẹ́ ẹrú, tàbí o ní ìwọ̀nba gbèdéke tí o ní láti ṣe rere mọ́. Rárá o, àṣìṣe ò sí nínú ohun tí Adániwáyé ṣe. Adániwáyé dá wa lábo láti jẹ́ káwa náà la ipa rere nínú ayé wa. Àwa nìyá gómìnà, àwa nìyá ọba, àwa nìyá àjòyè. Bẹ́ẹ̀ ni, Adániwáyé ló dá wa. Ó dá wa pé pẹ̀lú ẹ̀ṣọ́ gẹ́gẹ́ bí obìnrin arẹwà tó ń gbìyànjú láti ṣe tó dáa fúnra rẹ̀. Ṣàwárí ta ni ọ́ lónìí. Má jẹ́ kó ohunkóhun fà ẹ́ sẹ́yìn. Má jẹ́ kí ìjákulẹ̀ àná sọ fún ẹ pé o kò lè ṣe mọ́. Lónìí jẹ́ kí ìjákulẹ̀ àná mọ̀ wípé o ti kúrò níbi tó fi sí, ìwọ ti rìn síwájú gẹ́gẹ́ bí obìnrin rere, gẹ́gẹ́ bí aya, gẹ́gẹ́ bí ìyá, gẹ́gẹ́ bí ọmọ. Mo kí wa wípé a kú àyájọ́ obìnrin lónìí ọjọ́ kẹjọ oṣù Ẹrẹ́nà tí ó ń ṣe ọdún 2025, èyí tí a ń ṣe àyájọ́ àwọn obìnrin káàkiri àgbáláyé. Mo kí wa wípé a kú ọdún, ẹ̀mí wa ṣe púpọ̀ ẹ̀. Níwòye àmọ̀dún a ó lékún sí lówó, a ó lékún sí lọ́mọ, a ó lékún sí lálàáfíà. Láṣẹ Olódùmarè a ò ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Láti orí ìkànnì Ọmọlọ́lá Talks TV láti mú ìkíni wá sí ojú ìwòran yín. Ẹ̀mí wa a ṣe púpọ̀ ẹ̀. Orúkọ mi ni Ọmọlọ́lá Adépéjú, ọmọ ọba.